Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Orúkọ tèmi ni Ààrẹ Almaroof. Mo fẹ́ kí ẹ bá mi farabalẹ̀ wo fídíò àwọn kábíyèsí wa àti àwọn físítọ̀ kábíyèsí wa tó wá láti Nàìjíríà. Ẹ bá mi wo fídíò yẹn. Tẹ́ bá wo fídíò yẹn tán, nǹkan tẹ́yin náà bá rí ìjà kọ́ o, àmọ́ màá sọ tèmi sábẹ́. Àwa mẹ́rin wá sí orílẹ̀ Amẹ́ríkà láti wá bá àwọn ọmọ tó wà nílùú Ọ̀yọ́ tó jí. Ó yà wá lẹ́nu nígbà tí bàbá wa tán pè wá pé ọba Ìdòwú Adédiwúrà, ọba ló fẹ́ ti gbogbo Ilé Ifẹ̀, àti èmi ọba Sànú tìlú Ẹdó Àbọ̀, ọwọ́ Erédùnmí àti Àràbà Àgbáyé gbàmùgbàmù pé kí a gbéra lọ sílùú Amẹ́ríkà. A sì wò pé àwọn kan ni bàbá wa ti fi sílẹ̀ níbẹ̀ láti máa sọ́pọ̀tì ọba Ọ̀yọ́ tó jí, àwọn ọmọ Odùduwà tí wọ́n jẹ́ àwọn ọba ní diaspora. A bẹ̀rẹ̀ sí ní kàn sí wọn. Ọba Florida ni ó dúró yìí, ọba tí ó wà ní Indiana ni ó wà yìí. Àwọn ọba bíi mẹ́wàá wọ́n wá yan àwọn aṣojú wọn méjì pé kí wọ́n wá pẹ̀lú wa láti jẹ́ ẹni náà ti wà pẹ̀lú wa. Akin o ẹ máa ṣe lágbára Ọlọ́run o. A yan ọmọọba Yusuf tó wà nípa jáde ọ̀rọ̀ mìíràn pé kí wọ́n jẹ́ atọ́nà wa àti agbẹnusọ wa. Lágbára ìṣẹ̀dá Odùduwà kò ní fi í sílẹ̀ o. Ọmọọba tó ti jèrè tẹ́ tó tún máa jèrè tẹ́ òní lọ, ambassador òun náà ṣe kiri ìlú Ọ̀yọ́ tó jí, ó darapọ̀ mọ́ wa. Gbogbo àwọn olóyè Ọ̀yọ́ tó jí pátápátá they have been cooperate with us. Wọ́n jẹ́wọ́ pé ọmọ Yorùbá àtàtà làwọn. Àwa náà sì dúpẹ́ lọ́wọ́ Elédùmarè àti bàbá wọn ni pé iṣẹ́ tá a rán kọ̀ kò gbakọ̀. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ yọrí sáyọ̀. bàbá wa ti fi ohùn ránṣẹ́ sí wa. A sì dúpẹ́ pé àjàgbáyé tẹ́jú àjàgbáyé ń tààrà. A ti gbà yìí, a ti fi orúkọ bàbá wa gbà yìí ní ìlú Amẹ́ríkà. Báyìí a ti ṣèpàdé pẹ̀lú àwọn gbogbo ẹbí pátápátá, ẹnu wọn ti kò, ìmọ̀ wọn ti ṣọ̀kan, àlàáfíà ti jọba. wọ́n ti jáwé oríjì ìjìra wọn, àlàáfíà ti jọba. Báyìí à ń lọ sí Ọ̀yọ́ tó jí village yìí sí láti lọ ṣe ohun tí a pè ní cleansing, nítorí pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ lẹ́ẹ̀kejì tó ṣẹlẹ̀ lẹ́ẹ̀kejì, àwọn àgbà foríkorí. Bàbá wò pé àwọn ọbẹ̀ ó fi kúrúkúrú pé òun ọbẹ̀ kírun kan ṣẹlẹ̀ mọ́, ká lọ fi àwọn alálẹ̀ ìṣẹ̀dálẹ̀ Yorùbá ká lọ fi pe àwọn alálẹ̀ ẹbẹ̀ wípé látòní lọ kí ẹ máa kébé yẹ kó ẹ máa pọ̀n bí èèyàn, pé ẹnikẹ́ni tó bá tún gorí àpèrè yẹ kó pẹ́ bí mọ́pẹ́ ṣe pẹ́, kó dàgbàrà bí àárọ̀ ọ̀rọ̀. Àti lọ báyìí o, lẹ́dà bàbá wa ní ẹyẹ nìtàn yóò máa bá wa lọ. A sì ṣàṣeyọrí, a sì jàjàgbá yìí. Ẹ ṣé àdúpẹ́ o, ẹ ṣé gan-an ni. Ẹ kú ìtọ́jú wa, àmúre. Thank you so much. Ṣé ti wá wo fídíò náà tán? Mo kí orí adé, mo ṣe ìbà fún gbogbo ẹ̀yin bàbá tí ọba wa rán níṣẹ́ láti ìlú Nàìjíríà. Ṣé rí ẹ̀yin kábíyèsí tẹ́ ẹ wá láti Nàìjíríà gangan ni mo lọ́rọ̀ ọba sọ. Gẹ́gẹ́ bí nǹkan tí àwọn àgbàlagbà ń preach, tọ́níkà preach ìrẹ́pọ̀ tọ́níkà preach yẹn, tí ì preach ẹ o. Mo lè kéré sí ìmí nínú yín, ìmí àti ẹlòmíì dẹ̀ lè jẹ́gbẹ́, mo dẹ̀ lè jábúrò yín. Àmọ́ ẹ wá wò pé ó dáa o, ẹ kà mí pé àbúrò ló jẹ́, kẹ́ fi ara balẹ̀ gbọ́rọ̀ mi. Ṣé rí tẹ́ bá fẹ́ ìrẹ́pọ̀ nílẹ̀ Yorùbá, irú iṣẹ́ tẹ́ ẹ lọ jẹ́ ní South Carolina yẹn kò ṣe bó ṣe kẹ́ jẹ́ ṣe ẹnìyẹn sà. Kábíyèsí ẹ má bínú o. Bàbá mi kábíyèsí tó sọ̀rọ̀ yẹn gangan ni mo bá sọ̀rọ̀ sí. Èmi kì í ṣe léèbú ọba, mo dẹ̀ ní ọ̀wọ̀ fọba gan. Àmọ́rú ìgbésẹ̀ tẹ́ ẹ gbé yẹn,
tí wọ́n bá máa gbèrú gbèsè yẹn lọ tí wọ́n bá máa lọ tẹ ìlú ilẹ̀ ibì kan ó yẹ ẹ̀yin náà lẹ ní omi la kọ́kọ́ ń tẹ̀ ká tó tẹ yanrìn ẹ̀yin àgbà yìí náà lẹ sọ bẹ́ẹ̀. Ọ̀yọ́túnjí lẹ lọ o kò ń ṣe Ìfẹ́ Oòduà o Ọ̀yọ́túnjí. Tẹ́ ẹ̀ bá mọ̀ orúkọ tèmi Ààrẹ Almaroof lórúkọ mi. Ìlú Ọ̀yọ́túnjí náà fi mí ṣe Bọ́bagúnwà of Ọ̀yọ́túnjí land. Bọ́ gbogbo ìrìn tí wọ́n rìn àwa tá a jẹ́ first olóyè àwọn ò gbọ́ sí o. So mo fẹ́ kẹ́yin kábíyèsí mo fẹ́ kẹ́ máa wádìí ọ̀rọ̀ dáadáa kẹ́ tó máa ṣe àwọn nǹkan yìí kẹ́ wádìí who are the olóyè tó kọ́kọ́ jẹ oyè níbẹ̀ yẹn. Ẹni tó jọ̀túnba àjọlọ́joyè ní 2015 October 5 la jẹ oyè. Ọlọ́run yọ̀ ya wa gọ́ngbà tá à ń padà bọ̀ tó mi ò gbé wa lọ àmọ́ nǹkan tó ju wa rí. Ọ̀rọ̀ ọjọ́ mi ni ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀ fún mi lórí ọ̀rọ̀ Ọ̀yọ́túnjí gan o a dẹ̀ mọ̀ mọ́ọ̀tì ń pa ẹ̀. Tí bàbá mi Aróhunfálẹ̀ bá wo kíní because I was surprised pé mo rí ìdúró yín mi rò pé mo rí Aróhunfálẹ̀ níbẹ̀ yẹn. And if anybody is coming to Ọ̀yọ́túnjí without Chief Lukman Aróhunfálẹ̀ onítọ̀hún tán rẹ̀ jẹ ni. Because Lukman Aróhunfálẹ̀ bàbá yìí ló kó gbogbo ọmọ Yorùbá lọ sí Ọ̀yọ́túnjí òun ló jẹ́ kí gbogbo wa mọ Ọ̀yọ́túnjí. Kábíyèsí ẹ má bínú bí ṣe ń sọ o torí ọ̀rọ̀ ń gbà mí tí wọ́n bá sọ máa ń gbòdì ara ẹlòmíì bọ́sẹ̀ fẹ́ gbọ́ kábíyèsí gbogbo tẹ̀ ṣe yẹn da ibẹ̀ yẹn belong to Ọ̀yọ́ Aláàfin ó belong to Ilé Ifẹ̀ náà bọ̀ wọ́n ní igi súnmọ́gi lọ́bọ̀ fi ń yọ ó súnmọ́ra wọn jura wọn lọ. Ṣẹ́rí ìrẹ́pọ̀ tèmi rò pé ẹ ṣe ni pé nígbà tẹ́ fẹ́ gbégbèsè yẹn kódà kó má sí ọba lórí ìtẹ́ ńgbà tẹ́ ẹ lọ àwọn èèkàn wà lọ́yọ̀ọ́ bàbá Bishop Ládìgbò lúrú àtẹ́ ẹ lè sọ fún wípé ẹ ń lọ o ẹ fún wa ní ìránṣẹ́ kan látọ̀yọ́ náà bàbá mi ò ní bàbá ló jẹ́ fún wa àmọ́ a lè correct àwọn bàbá wa náà irú àwọn iṣẹ́ yẹn ó yẹ kẹ́ mú oníṣẹ́ méjì láti Ọ̀yọ́ gangan kẹ́ mú lọ́bẹ̀ nítorí ijọ́ mi tẹ́ bá fẹ́ kí ìrẹ́pọ̀ wà láàrin ọmọ Yorùbá bó ṣe kẹ́ ṣe nìyẹn. Ṣẹwárí ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ àwọn ọba tó ń pera wọn lọ́ba Amẹ́ríkà yẹn they are all fake. Ọ̀túnba Olúyínká Wáídì ti sọ ìkan mo dẹ̀ ti gbàgbé orúkọ ẹ̀ ó wá pe Ọ̀túnba ó ń fohùn lẹ̀ tó bá ti wo fídíò mi kó pè mí tí n bá gbé fóònù ẹ kí n gbá gbogbo àfọ̀nṣẹ́ tó bá ní tó fẹ́ lò owó tán ó ní wọ́n ń joyè ńlẹ̀ bàbá ẹ tó bá ń joyè ńlẹ̀ bàbá ẹ lọ́ọ́ joyè yẹn ní Nàìjíríà ẹ má wàá joyè wèrè l'Amẹ́ríkà màá wá advice ẹ̀yin náà o ṣẹ́rí ó bẹ́tà kẹ́ jẹ́ the leader of Yorùbá in your state don't call yourself a king ó wúwo gan-an bàbá mi mo mọ̀ pé bá gbọ́ kínní ó wúwo gan for somebody to call yourself a king nílùú òyìnbó níbo náà ti ń ṣerú ẹ̀ màá forúkọ bu ẹnìkan láṣìírí nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ kínní freshly the first Akilẹ̀ day a lọ síbẹ̀ bọ̀gbà tí ẹ̀yẹn ti fẹ́ máa parade rẹ̀ bí ọba àkóńbẹ̀ because tí bá sọ àrò pé mò ń bò ń wí but tó tọ́ ni Akilẹ̀ festival is one of the best tí mo ti báyàn lọ ní ìlú Amẹ́ríkà yìí níjọ́ tí mo ti dé ìlú yìí àwa náà ń ṣọmọ kékeré ìlú yìí àti lo dẹ́kẹ̀ méjì kọjá that is the first Akilẹ̀ day a pé bọ̀gbàtọ́ rẹ̀ wa bí àbúrò wa tiẹ̀ la máa pè torí kò ń ṣọ̀rẹ́ wa àbúrò wa tó kéré sí wa ní bọ́ àgbà fún òǹgbà tó ń parade rẹ̀ bí ọba la kúrò lẹ́yìn ẹ̀ parade yourself o lè jẹ́ aka wọ́n pè mí wọ́n pè Ọ̀túnba Olúyínká Wáídì pé kó jọba California wọ́n pè mí kí n jẹ́ Aláàfin Washington mo ní à ń ṣe èèwọ̀ ni brọ́dà mi ẹ má máa lé ẹnu ẹ má jẹ́ ká fàájà o ìwọ tó pe Ọ̀túnba padà yẹn mo tẹ̀ ti gbàgbé orúkọ ọba Indiana bíbo náà pé àbí ọba Indiana náà ni ó dàbẹ̀ yes
ìwọ ló pè padà lóní òní kó pe 911 kò ní láti pe 911 bọ̀dọ̀ bá wá bí yín da tẹ́ bá ti tó bẹ́ẹ̀ ẹ lọ prove ara yín ní Nàìjíríà pé ọba ni yín. Kábíyèsí kú bàbá ìyọba Ọ̀wọ́adé Abímbọ́lá Ẹlẹ́wù Ẹ̀tù mo fẹ́ kẹ́ rí sọ̀rọ̀ yìí tẹ́ bá gbadé ìgbà yẹn gangan ẹsẹ̀ máa wá gbọ́ wínníwínní nípa Ọ̀yọ́túnjí ẹ̀ tí gbọ́ nǹkan kan bọ̀ tẹ́ máa gbọ́.